Peter Obi ti ju ẹgbẹ́ òṣèlú Labour Party kalẹ̀ bí àmúkù ọsàn ó ti ta kọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò àpapọ̀ tọdún 2023 tó kọjá lọ, ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ló ti kéde ní ọjọ́rú Wednesday ọjọ́ 21 oṣù yìí, ọjọ́ eléyìí tó parí ọdún 2023 pé òun ò kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party mọ́ tóun sì ti di darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ní ìyẹn African Democratic Congress ADC. Nígbà tó ń kéde èròǹgbà rẹ̀ nílùú Enugu, ó ní àkókò ti tó kóun pawọ́pọ̀ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò káwọn sì fohùn ṣọ̀kan láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. Peter Obi, ẹni tí àwọn olólùfẹ́ rẹ̀ tá a mọ̀ sí Obidient àtàwọn kànrìnkànjẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú alátakò bá kọ́wọ́rìn, ó ní wọ́n kéde nílùú Enugu tí wọ́n sì na àsíá ẹgbẹ́ òṣèlú ADC sókè. Wọ́n ní àkókò ti tó. Lára àwọn ọ̀rọ̀ tí Peter Obi bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ ni pé kò yẹ kí ìṣẹ́ àtòṣì kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ eléyìí tí Elédùà fi jíǹkí ilẹ̀ yìí. Ó ní àwọn adarí rere eléyìí tí orílẹ̀‐èdè pàdánù ń ló fa ìyà àti ìdààmú tó bá orílẹ̀‐èdè yìí Bákan náà ni Peter Obi ní lọ́dún 2027 àwọn ò ní fààyè gba ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnmẹ̀sìn torí pé ẹ̀yà àti ẹ̀sìn àti èdè eléyìí tó yàtọ̀ ó ní àwọn adarí máa ń lò láti má jẹ́ kí ohun ọmọ Nàìjíríà kó ṣọ̀kan. Ó ní fún díẹ̀ yìí àfi kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí gbàgbé ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnmẹ̀sìn kí wọ́n sì fohùn ṣọ̀kan láti fa adarí rere kalẹ̀. Lóríṣiríṣi àwọn kànrìnkànjẹ̀ nínú òṣèlú ni wọ́n ti wá ń sọ̀rọ̀ lórí èròǹgbà Peter Obi pé ṣé òun ni yóò jáde gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ni àbí olóyè Àtíkù Abubakar tóun náà ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ADC. Àwọn kan tiẹ̀ ní Peter Obi ti gbà láti ṣe igbákejì Àtíkù Abubakar nínú ẹgbẹ́ òṣèlú ADC tí àwọn méjèèjì yóò sì jọmọ dún ipò ààrẹ àti igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2027 níbi tí ìrètí wà pé wọ́n ti mọ ná tán bí owó pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bí gbogbo ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà bá ti lọ ọdún 2026 tá a fẹ́ wọ̀ yìí, òun náà ni a mọ̀ bó ṣe ń lọ